Adé lo Multilink tẹlifóònù yẹn Multilink land phone bọ̀dẹ̀ pẹ̀pẹ̀ yẹn ló aláyé mi ló ń lò ṣé ń wà mí báyìí bàbá àti màmá wà mí wọ́n ní kí ṣé wà lọ mi kó wá kọ́ iṣẹ́ yìí ọ̀rọ̀ táǹpà ni mo ń sọ̀rọ̀ onígbèga má gbà á wọ́n ní bàbá àti ìyá lọ pé kí n gbà àná bíà má gbà á so ó dẹ̀ lọ́jọ́ ẹ̀kọ́ ti dákẹ́ wọ́n á tún pè padà wọ́n á bẹ̀rẹ̀ kí n ló dé tó sọ pé no wọ́n ní mi tó ṣe ń sìn ń pè é mẹ́rin mo ní èmi adétò ìkàlà wọn àlọ́kọ́ èmìrì ṣe èmìrì á máa kọ́kọ́ ẹ̀ èmi ọmọ àjẹ́ sájọ́ pọ̀ mẹ́ so gbogbo ẹni tó bá lágbára ní obìnrin láyé wọ́n sìn èmi ni wọ́n máa fẹ́ràn mi torí pé mò ń kọ́ wọn ni pílẹ̀ má gbà àdáwọ̀sọ lẹ́yìn ọmọ bíi mẹ́ta tó gbà lẹ́yìn wọn èmi wá mú òun tí n bá ti ránṣẹ́ mò ń rí bí ìgbà mò ń rí Gbẹ́ngà Adébóyè mo tún wá jẹ́ kó supersede gbogbo àtọ́ bá ń bẹ̀ eléyìí ni òjòjì ayọ̀ á sì bá bẹ̀ jẹ́ kò jù bẹ́ẹ̀ wà láì níwájú Ọlọ́run tó tẹ̀lé bá bàbá Gbẹ́ngà kò jù bẹ́ẹ̀ lọ á sì bá bẹ̀ jẹ́ èèyàn bẹ́ o wọ́n dẹ̀ ṣe pé kótó wọ́n bá ní ilé nínú bá a sùn wọ́n sọ fún Gbẹ́ngà bẹ́ẹ̀ Gbẹ́ngà ní òṣìṣẹ́ kan tẹ́lẹ̀ ọba àbá ó ní bí ẹnì bọ́ọ̀lù bá gbéra rẹ̀ lẹ̀ bí àwọn olóògbé máa bẹ̀rẹ̀ lẹ̀ wọ́n pa àwọn bá ti máa sàwádà wà ní lókè mò ń tọ́ lọ́nu ní ìfilẹ̀ ó lè wà ọ̀dọ́ mi títí wọ́n á gbógun ẹ̀ ogun mẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ wọn àbá gbogbo ẹ̀ nìkan bọ̀ bá bí mọ́ wọ́n á kó èmi òun àtọ́lọ́ tẹ́bá wá sẹ̀náwó lẹ́ǹtì wọ́n kọjá lọ́dọ̀ mi tẹ́bá ń bi léèrè pé ẹ lọ́ní màdìà mọ̀ ń bọ̀ ń bẹ̀ èmi náà wà lọ sí kalẹ̀ bí wàá mọ̀ wọ́n bàbá mi ní irọ́ ni ogun mi bàjẹ́ pé àwọn kí n mú wá ṣe nígbà mo ti bọ́ra alẹ̀ mo ní má jẹ́ màlá gbogbo ẹbí bẹ́ẹ̀ ni kí wọ́n padà wá bẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni gbogbo wọn ti wá wọ́n bẹ̀ bẹ̀ pé nígbà àwọn òní làwọn sọ tọ́ka domi wọ́n ta méjì tí mo fẹ́ràn jù nínú ayé tó tó a dìde fún Gbẹ́ngà Adébóyè àti ọ̀bọ mi ẹ̀yẹ ká dìde fún wọn mi ni báwo abilé ni gudugudu méje ni ọba ṣe yàyà mẹ́fà tí ọlọ́mọ mi tẹ̀sí afẹ́fẹ́ dùgbà ẹnu bẹ́ẹ̀ mọ̀ ní àṣìlá tó o dúpẹ́ lọ́wọ́ ìdí nìyí o àkókò yẹn mi wà lẹ́gbẹ̀ẹ́ kankan mọ́sà ọ̀nà ANTP wá wà máa lọ bá bàbá dẹ́rù kọ̀kọ̀ mo fẹ́ jọ ẹgbẹ́ yìí because mi ò lè dárìn láyé n lè dárìn kéèyàn máa dárìn kí àfi má ti dárìn máa kú ìyàwó mi ọba wà méjì bí ìbá ti rí yẹn lẹ́gbẹ̀ẹ́ mi mo lè ṣàìsàn bàbá ní no problem bàbá notice náà ni àwọn wà ẹ má fà mí lọ́bẹ̀ mo bá jọ yìí owó sì ń bẹ náà àṣàtì mo níbẹ̀ náà mo sì lọ tẹ̀lé bàbá ní wàá mi ṣe kí a máa lọ nọ́ọ̀tì mo ní kí n kó jóye mi mọ́ àtẹ̀tẹ̀ mo ti jóye ní ẹ̀yin lẹ́gbàá mi lẹ̀ tó dáa bá àwa tó wá pọ̀ ju fíbà ń lọ á pọ̀ bàjẹ́ gbogbo nọ́ọ̀tì kí ni ká lóka wọ́n sà pọ̀ bá ṣe pọ̀ yìí lóka lásán lélẹ̀ o about 36 àwọn ọmọ yẹn kí kò ní dá anybody mo ti wà láàrin àwọn bàbá bọ́ gbogbo wọn kí káàbọ̀ pẹ̀lẹ́gbẹ̀rẹ̀ ayọ̀ dà fún ọ ti jọ́ ìwọ́n ti dára wa nù ẹgbẹ́ tó dáa ní àwọn sọgbọ́tì bàbá dẹ́rù pọ̀ kọ̀ pápí lolo àwọn èèyàn ńláńlá adé lóògùn lébùn ló ti dá nípa ọkàn gbàgbé bíbí bá nǹkan bẹ́ẹ̀ mi kàn bá sáyé mi lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kíjà ọ̀tún wá sẹ̀ parí ọ̀dà ẹ̀ náà parí ìjà lórí ẹ̀ ti bá mi ní jágá ṣùgbọ́n mo gbà ọkọ̀ gbogbo ọmọ tó kílẹ̀ òní rárẹ̀ láyé tó ìdí tí mo fẹ́ràn ẹgbẹ́ ìgbẹ́ nígbà tí mo dá wà ẹgbẹ́ tì mí kò sí ní tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi àbí tí mo bá ní mi ò ní ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó mú mi kó olóko oògùn kú ta ló sọ fún mi olóògùn lẹ́ẹ̀kan yes mo ní nígbà náà ẹ má dá ẹ̀mí ní ìsinmi wẹ́kà fámílì o.